Mo kí gbogbo wa ní kí àlàáfíà. Mo fẹ́ ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ láàrin ìṣẹ̀ṣe àti àṣìṣe. Àwa Yorùbá tá a jẹ́ Mùsùlùmí tá a ṣẹbọ, àwa ni oníṣẹ̀ṣe. Ń sì ṣàlàyé bó ṣe jẹ́ fún wa. Tá bá sọ pé nǹkan ìṣẹ̀ṣe ni, ìṣẹ̀ṣe bẹ̀rẹ̀ látòrí ìmúra wa. Ẹ rí bí mo ṣe múra yìí, mo múra gẹ́gẹ́ bí Yorùbá, mo sì gẹ fìlà, ìṣẹ̀ṣe nìyẹn. Tó bá wù mí mo lè wọ agbádá, ìṣẹ̀ṣe nìyẹn. Tó bá wù mí, mo lè dé fìlà abetí ajá kí n wọ ṣòkòtò kẹ̀m̀bẹ̀ sí i, mo lè wọ ẹsikí. Gbogbo aṣọ Yorùbá téèyàn bá wọ̀, ìṣẹ̀ṣe nù. Yorùbá a láwọn àṣà tó rẹwà tí ò sì tako Islam. Lára àwọn ìṣẹ̀ṣe wa òhun ni àwọn oúnjẹ tá a máa ń jẹ. A máa ń jẹ iṣu, a lè jẹ iyán látara iṣu, a lè jẹ ìrẹsì. Ìrẹsì a yá àṣà yẹn náà ni o, torí pé láti ìpìlẹ̀ ìrẹsì èé ṣoúnjẹ Yorùbá. Èèyàn lè jẹ àmàlà, a tún ń pè ní ọkà. Àmàlà dúdú wà, àmàlà funfun wà tá à ń pè ní láfún. Èèyàn lè jẹ ọ̀jọ̀jọ̀ tí wọ́n ṣe látara iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lè jẹ ẹ̀fọ́, mo lè jẹ òṣíkí. Òṣíkí ni ẹ̀fọ́ àti ẹ̀gúsí. Gbogbo àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ Yorùbá tá à ń jẹ un, ìṣẹ̀ṣe nù. Kí wá ni ìtúpalẹ̀ ìṣẹ̀ṣe? Tá bá sọ pé ìṣẹ̀ṣe, àṣà àti ìṣe Yorùbá òhun ni wọ́n dàpọ̀ tó di ìṣẹ̀ṣe. Ní àfikún, n tí mo fẹ́ kó tún yé wa dáadáa, ìran Yorùbá èé ṣe ìran ẹlẹ́bọ. A èé ṣe oníṣàngó, a èé ṣe ọlọ́ya. Gbogbo àwọn nǹkan yẹn wọ́n lọ jí gbé wá ńbìkan ni. Ẹ wo lápèjúwe nísìnyí Ṣàngó, èèyàn ni. Ṣàngó wàláhì ó jọba lọ́yọ̀ọ́, ìyàwó rẹ̀ lọ́ya. Àwọn kan sì tún ń bọ Ọya yẹn tó jẹ́ ìyàwó ẹnìkan o. Ẹ wá rí i pé gbogbo ohun tán ń ṣe nílẹ̀ Yorùbá tọ́lọ́run ti ní kí Islam ó bá wa parẹ́, gbogbo nǹkan náà ni ò bá làákàyè mu. Àwọn náà lẹ́rìí tí wọ́n máa sin omi. Àwọn kan nínú wọn òkúta lọ́ ń sìn. Àwọn abọ̀gún, ẹ rí i pé irin lọ́ máa ń sà káàkiri. Òyìnbó ló ṣe ni o. Irin kẹ̀kẹ́ ń bẹ ńbẹ̀, irin ẹ̀rọ tí wọn ò lò mọ́ wọn ó ṣà jọ ń bẹ ńbẹ̀. Bóríṣì táwọn ọmọ máa ń fi ṣeré, àwọn ọmọ kéékèèké táwọn tiẹ̀ tún ṣe mọ́tò tí wọ́n fi ṣe táyà. Gbogbo àwọn nǹkan un, àwọn ó wá ṣà jọ, wọ́n ó wá kó jọ síbìkan bíi pàǹtí, wọ́n ó wá máa bọ́. Ṣé wá rí àṣà àti ìṣe tá à ń pè ní ìṣẹ̀ṣe, Islam ò takò ó. Ìyẹn ò láfi máa dá wa mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá. Ẹ rí bí mo ṣe gẹ fìlà yìí, ó wuyì, ó sì dáa. Ojúlówó ọmọ Yorùbá nù. Wọ́n ń bọ Ògún ni, wọ́n ń ṣe gbogbo wọ́nran-wọ̀nran tán máa ń ṣe un ni, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìran Yorùbá. Tẹ́ bá sì lọ wo gbogbo àwọn bàbá Yorùbá un, kódà Odùduwà, ṣebí Lárúbáwá lodùduwà? Tá bá tiẹ̀ ń ṣe Islam lónìí gan, ẹni tó jẹ́ bàbá wa, Odùduwà, ṣebí inú ìran rẹ̀ náà ni ìran Lárúbáwá tí wọ́n padà mú Islam wá fún wa, tó jẹ́ pé wọ́n fi pè wá síbi oríire ni, torí ẹní bá ṣe Islam oríire ló lọ ṣe. Tó bá sì lóò ṣe náà, wàhálà tiẹ̀ nìyẹn. Kò sẹ́ni tí ó mú ọ sí, lá ikraha fid-din. Kò sí ìjẹnípa ṣẹ̀sìn nínú Islam, àì jẹ́yàn ńpá. Mo rò pé ó ń yé wa. So ká máa sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ìṣẹ̀ṣe àti àṣìṣe. Gbogbo ìran ẹbọ tán ń ṣe yẹn, gbogbo ohun tí ò bá tọlọ́run mu tán ń ṣe yẹn, àṣìṣe ni. Àwa gangan ló ń ṣẹ̀ṣe. Ṣó ti yé báun? Àwa gangan là ń ṣe ìṣẹ̀ṣe. Torí pé bàbá wa àkọ́kọ́ gan tọ́lọ́run dá, Ádámọ̀ ni. Bàbá wa ò ṣẹbọ o. Kódà Ọ̀rúnmìlà, ẹ lọ wádìí Ọ̀rúnmìlà. Ẹbọ wo lọ̀rúnmìlà ṣe? Òòṣà wo ní ń bọ? Ògún, òòṣà wo ló bọ? Ṣàngó, òòṣà wo ló bọ? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn eégún tẹ́ ń ṣe yẹn, ṣebí ẹ máa ń fìyà jẹra yín ni? Ẹ máa kóyà fún yàn lẹ́ni tí ó ṣẹ̀ yín. Ṣé ẹ̀sìn náà nu? Ilé tẹ́ ẹ ní káwa Yorùbá ó padà wá nù. Rárá o, àwa ò ní gbé eléyìun lọ́wọ́ yín. Ṣé wá rí gbogbo èébú tẹ́ ẹ máa ń bú wa, á ti mọ̀ pé èébú lẹ̀ máa ń bú. Àtèpè, iṣẹ́ yín nù. Èpè tó bá ti lè forí rẹ rù, òun ni kó ṣẹ́ o. Torí pé èpè rẹ ò lè mú wa. Ṣó ti yé ọ báun? Ìwọ̀nba èpè tó bá lè ṣe déédéé rẹ, òun ni kó ṣẹ́. Èpè wọn ò tóró kankan lára tiwa. Èébú yín náà ò sì tóró kankan lára tiwa. Kí ni ò jẹ́ ó tóró lára wa? Òun náà lọ̀rọ̀ tọ́lọ́run ti bá wa sọ nínú Qur'an. Suratu Yunus, áyà 45. Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Torí pé irú ohun tí ń ṣẹlẹ̀ sáwa lónìí, ó ti ṣẹlẹ̀ sánábì náà nígbà ayé ànábì. Ànábì náà bá àwọn ẹlẹ́bọ lògbà ní Mákà. Ìwà táwọn ẹlẹ́bọ ọjọ́ sì ń wù, irú ẹ̀ náà ni gbogbo àwọn ẹlẹ́bọ máa ń wù. Ọlọ́run wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run ní wala yahzunka qawluhum innal izzata lillahi jami'an huwa as-sami'ul 'alim. Ọlọ́run ní gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, ọ̀rọ̀ búkúbúkú tó ń sọ, èpè tán ń ṣẹ́, Ọlọ́run ní má jẹ́ ó bọ́ nínú jẹ́. Ọlọ́run ọba ọba abiyì ni. Wọn ò lè fi àbùkù kan Ọlọ́run. Ìgbà tí èèyàn bá wò sùsù tí ń bú Ọlọ́run tó dáa, àbí o mọ̀ pé Ọlọ́run ló dá ọ, o wá ń ṣépè fọ́lọ́run, o mọ̀ pé Allah náà lọ́lọ́run. Ọlọ́run ní ìwọ ànábì gbogbo rádaràda tán ń ṣe o, èpè tán ń ṣẹ́,
èébú tán bú má jẹ́ ó bọ̀ nínú jẹ́. Innal izzata lillahi jami'a, gbogbo oyè pátápátá tọlọ́run ni. Èèyàn ò lè fàbùkù kan Ọlọ́run, ara ẹ̀ ni ó fàbùkù kan. Ọlọ́run sì ní huwa sami'ul alim, gbogbo ohun tán sọ pátá òun lòun ń gbọ́. Ọba onímọ̀ ni. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ, gbogbo èébú tẹ́ ń bú, èpè tẹ́ ń ṣẹ́ yẹn, ẹ padà jìyà rẹ̀ wájú Ọlọ́run. Àfi tẹ́ bá túbá, ẹ rí i pé ní táwa máa fi parí ọ̀rọ̀ wa ní pé tẹ́ bá túbá, wallahi aláforíjì lọ́lọ́run, ọba láàánú ni. Tó bá túbá tó lóòṣòṣì mọ́, tó fílẹ̀, Ọlọ́run tún ṣàánú rẹ̀. Ọba láàánú lọ́lọ́run. Má jẹ́ kí aláṣìṣe ó ṣì ọ́ lọ́kàn o. Ọlọ́run ní já sọnù. Islam wa tá à ń ṣe yìí, Ọlọ́run dákun ṣàánú wa. Jẹ́ ká rí mú délé, túbọ̀ fi rọ̀ wá lọ́rùn láti máa ṣe Islam ju bá ti ṣe ń ṣe lọ. Ọlá ìjẹ́ ìkóso rẹ̀ Ọlọ́run. Àwa mọ̀ Ọlọ́run, Ọlọ́run dákun. Ní tá fi láàmú Ọlọ́run mọ́, orí ibú tí máa ń yọ̀yàn kúrò nínú Islam, Ọlọ́run dákun má jẹ́ ó yọ wá o. Jẹ́ á kú sínú Islam kó sì wá lọ́mọ àlùjánnà.